Naira Marley ti dé sí Nàìjíríà o. Yorùbá bọ̀ wọ́n lẹ́ni ọ̀rọ̀ ọ̀kan ní dúndùn èkúté á ní mo gbọ́ fín àmọ́ gbọ̀ngbọ̀n ní kọlọ́rọ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún gbajúgbajà òǹkọrin hip hop táwọn ọ̀dọ́ àsìkò yìí fẹ́ràn ní Azeez Fáṣọlá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Naira Marley. Ọkùnrin náà ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ó ní torí ìwádìí tó ń lọ lọ́wọ́ láti mọ irú ikú tó pa ọmọọṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí kan Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad lòún ṣe balẹ̀ sórílẹ̀-èdè yìí. Lórí ìkànnì Twitter rẹ̀ tí wọ́n ń pè ní X báyìí lọkùnrin tó ń ṣolórí ẹgbẹ́ Malians tó sì tún jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tó ń gbé àwọn olórin jáde kan Malians Record gbà lọ láti kéde dídé rẹ̀ láti ìlú òyìnbó tó lóun ti wà láti inú oṣù kẹjọ ọdún yìí. Lórí ẹ̀rọ ayélujára náà ni Naira Marley ti kọ síbẹ̀ báyìí pé mo fẹ́ sọ fún yín pé mo ti padà dé sílùú Èkó ní Nàìjíríà o. Bí mo ṣe ń dé náà nìyí torí kí n lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n ń ṣe. Ó ṣe pàtàkì kí n kó ipa tèmi fún ìmọ́lẹ̀. Mo máa lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí. Mo sì nírètí pé òkodoro òtítọ́ nípa gbogbo ìṣẹ̀lẹ̀ yìí yóò fojú hàn dé kí ìdájọ́ òdodo lè wáyé. Báyìí ni Naira Marley kọ ọ̀rọ̀ ọ̀hún síbẹ̀. Ẹ rántí pé ọkùnrin yìí àti ọ̀rẹ́ rẹ̀ kan Sam Larry ìyẹn Samson Balógun Elétù wà lára àwọn afurasí tí ẹnu ń kùn gidi lórí ikú òjijì tó pa olóògbé Mohbad. Látìgbà tíṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ti wáyé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án tó kọjá yìí lọ́pọ̀ awuyewuye ti gba ìgboro kan lórí ohun tó ṣokùnfà ikú àìtọ́jọ́ náà torí ẹni ọdún 27 péré ni olóògbé. Àsìkò tí ìràwọ̀ rẹ̀ sì ń tàn ni òṣùpá ọkùnrin náà wọ̀ ọ̀kùn lójijì. Látìgbà náà làwọn èèyàn kan ti ń pariwo kí wọ́n mú Naira Marley kí wọ́n mú Sam Larry lórí ẹ̀rọ ayélujára. Àwọn ọlọ́pàá ti ní gbogbo afurasí táwọn èèyàn ń mẹ́nubà làwọn yóò fọ̀rọ̀ wá lẹ́nu wò táwọn yóò sì ṣèwádìí wọn lórí ikú àbáàdì yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.